الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، صلى الله عليه وعلى آله وسلم. أما بعد، فاللهم لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. إن شاء الله تعالى، إليني الدرس السابع. إذا لك إليكجي لاتينو ترى تيسير النحوي، لاتينو ترى تيسير النحوي أقاكيني. الدرس السابع lesson 7. انت ما قلنا دان لكي هنا نتوقع أقليني أنواع الجمع. أنواع الجمع types of plural. àwọn oríṣi plural ta ní, àwọn oríṣi plural tí a ní. nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá a kọ́ al-mufrad àti al-muthanna àti al-jam'u. a kọ́ singular àti dual àti plural. a sì rí àwọn àpèjúwe oríṣiríṣi fún àwọn méjèèjì, fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí. a wá rí ibì kan tá a ti ṣàlàyé fún wa pé plural kan tí wọ́n kọ hafidhuna. a ṣàlàyé pé hafidhuni wọ́n sọ pé òun ni tó ń tọ́ka sí akthara min ithnayni, tó ju méjì lọ. So wọ́n á ṣàlàyé pé ìdí tí wọ́n fi lo ithnayni òun ni pé nǹkan yìí ni plural yìí ni akọ nìkan ló máa ń wà fún, kò kì í sí fún abo. kò kì í sí fún abo. yìí tó bá jẹ́ masculine lásán ló wà fún, wọn kì í lò fún feminine. torí ẹ̀ jẹ́ kí wọ́n kọ pé akthara min ithnayni lásán ni wọ́n ṣe kọ min ithnatayni sí. So nísìnyí báyìí a máa mọ types of plural, àwọn oríṣi plural tí a ní nínú èdè Lárúbáwá. afáàní aljam'u thalathatu anwa'in. Plural are of 3 types. So àwọn plural oríṣi mẹ́ta yìí náà ni wọ́n. jam'u mudhakkarin salimun. jam'u mudhakkarin salimun aláwọ̀kọ́ nìyẹn. òun ni sound masculine plural. sound masculine plural. òun ni jam'u akọ tó wà salim. ní ìtumọ̀ salim á padà máa ma láìpẹ́ ní tí wọ́n gbà lérò pẹ̀lú salim. bákan náà lẹ́ẹ̀kejì jam'u mu'annathin salimun. òun ni sound feminine plural. sound feminine plural. òun ni jam'u plural abo tó náà wà salim. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn oríṣi plural tó wà òun ni jam'u taksirin. jam'u taksirin, broken plural. the broken plural. So kí ni tí wọ́n gbà lérò pẹ̀lú broken? a padà máa mọ̀ láìpẹ́ inṣàlọ́hu azza wa jal. awalan wọ́n fẹ́ mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan, fẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan báyìí. جمع المذكر السالم. جمع المذكر السالم. the sound masculine plural. the sound masculine plural. هو ما دل على أكثر من اثنين. òun ni tó ń tọ́ka sí tó ju méjìlá kọ lọ. اثنين náà wọ́n bí tó ń tọ́ka sí tó ju méjìlá kọ lọ. بزيادة واو ونون أو ياء ونون على مفرده. pẹ̀lú pé a ṣe àlékún wáw àti nun tàbí yá àti nun lórí mufradu rẹ̀. àrí mufradu kan hafidhun lápèjúwe tàrí nínú ìdánilẹ́kọ̀ọ́ ilé tó rí kọjá. a fi wáw àti nun sí hafidhuna, tàbí yá àti nun hafidhina. ká má gbàgbé èyí tí a tún mẹ́ńṣọ́nà nípa dual muthanna wípé yá àti nun tiẹ̀
in tó máa wà before ya àti nun yẹn fatha ló máa gbà. Ṣùgbọ́n níbi jam'u nísìnyí báyìí, in tó máa wà before ya àti nun ti jam'u tá a fi sí jam'u kasra ló máa gbà. Àlàyé rẹ̀ náà ń bọ̀ insha Allah ta'ala. Àlàyé rẹ̀ ń bọ̀. Amthilatun, àwọn àpèjúwe, examples. Muslimun, mufrad lélẹ̀, al-mufrad al-jam'u, singular plural. Muslimun, muslimuna, muslimuna, muslimina, muslimina. Mu'minun, mu'minuna, mu'minina. Muhsinun, muhsinuna, muhsinina, muhsinuna, muhsinina. وللي باين afani ونلاحظ مما سبق انت واشاكي سنين تيجايني بي أن الفرق بين هذا الجمع وبين المفرد ونكو يتطوع لان الجمع أتي مفرد له أن الجمع يزيد على المفرد بواو ونون ونكو جمع عليكم additional انتما وعدد pẹ̀lú tó máa lékún lórí ẹ̀ ni pé òun ni yá àti wáwù àti nun tàbí yá àti nun lásán. fa kalimatu muslimun, kalima word muslim yìí mufradun singular ni. fa idha zidnaha biwawin wa nunin fi akhiriha, tàbá wá add wáwù àti nun sígbẹ̀yìn rẹ̀ wasarat, tó wá lọ di muslimuna, tó di muslimun pẹ̀lú wáwù àti nun yẹn. aw bi ya'in wa nun, tàbí yá àti nun láti ẹ̀wá fi sí ẹ̀yìn rẹ̀. wasarat muslimin, tó wá di muslimin. fahiya jam'un, ń túmọ̀ sí pé plural ni, túmọ̀ sí pé plural iná ni. so jam'u yìí kì í tó wá ṣe jam'u lásán, ó jẹ́ jam'u al-mudhakkar as-salim, jam'u al-mudhakkar as-salim. òun ni sound masculine plural, sound masculine plural. so níbi báyìí wọ́n á fẹ́ ṣàlàyé kí nìdí tí wọ́n fi ń pè ní sound, kí ni ìtumọ̀ salim yẹn gan, kí ni ìtumọ̀ salim tá a pè ní sound. tó yẹ pé ìtumọ̀ rẹ̀ ní Yorùbá náà ni pé kí nǹkan ó là, sẹ́ẹ̀lì ó là kúrò ń bí kíni, ìwọ̀n la fẹ́ mọ̀ níbi báyìí. fanajidu, afáàní àwa máa notice, a máa rí wípé annal mufrada, wípé mufrado salima fil jam'i wa lam tataghayyar binyatuhu. a rí pé mufrado yẹn muslimun ó là nígbà tó débi jam'u wa lam tataghayyar binyatuhu, kò change shape ẹ̀, bí wọ́n ṣe mọ̀ ìpínlẹ̀ rẹ̀ ò change rárá. ní fa huruful mufradi, àwọn words, àwọn alphabet mufradi yẹn kama hiya salimatun, kama hiya fa huruful mufradi kama hiya, àwọn alphabet tó form mufradi yẹn huwa bó ṣe wà náà, muslimun, muslimuna. a rí pé bí muslimuna tàbá before kato tàbá dá sí méjì, muslimun, muslimuna, wáwù àti inú tó dára kí n fi ohun lélẹ̀ báyìí níbi amthila al-mufrad àti jam'i ìtàrí lókè. muslimun, muslimuna. sáré pé tàbá fa ìlà sáàrin muslim àti wáwù àti inú nìyí tó wà added ma yìí, a máa rí intanso. muslimun, muslimuna. so
muslimun muslimuna. Àwọn words muslim yẹn bó ṣe wà níbi mufrod bẹ́ẹ̀ náà ló ṣe wà níbi jẹ́mọ̀ yìí. In tó kàn wà ń bẹ̀ ni pé wọ́n kàn ṣe àlékún wáwù àti nun sí. Wọ́n ṣe àlékún wáwù àti nun. Bí àwọn jẹ́mọ̀ mi kò rí bẹ́ẹ̀. So torí ẹ̀ àbí bí jẹ́mọ̀ mi káwọn sọ pé àwọn jẹ́mọ̀ mi bí jẹ́mọ̀ mi kò rí bẹ́ẹ̀. Ṣe jẹ́mọ̀ taksir broken plural. So tó bá rí bẹ́ẹ̀ ìdí tí wọ́n fi pèlè ní jẹ́mọ̀ al-mudhakkar as-salim òun ni pé hurufu mufradu rẹ̀ àwọn harafi tó fọ́ mufradu yẹn ó wà bó ṣe wà náà nígbà tó di jẹ́mọ̀ kò change. Salimatun min at-taghyir ó là kúrò níbi ìyípadà kò yípadà ara kò yípadà kì í gbé bóyá àwa fi alif kún níbi kan ìyẹn mufradu yẹn nǹkan kò kún bó ṣe wà náà ló wà. Wa innama zada ala binyati al-mufrad wáwìn wa nun wáwìn wa nun. So n tó kàn ṣẹlẹ̀ ní pé wáwù àti nun ó kàn kún mufrad yẹn lásán ó kún initial form àbí shape mufrad yẹn lásán aw yá ònànà tàbí yá àti nun wọn ni falidhalik nítorí eléyìí nítorí pé ó là kúrò níbi ìyípadà yìí yusamma bi jam'il mudhakkari salim tó dáná ṣe ń pè ní jam'u al-mudhakkar salim masculine sound masculine plural sound masculine plural. So plural akọ tó là ó là kúrò níbi kíni ó là mufradu rẹ̀ là kúrò níbi ìyípadà níbi jẹ́mọ̀ gbà tó dé jẹ́mọ̀ ọ̀tàn mufradu rẹ̀ ó là kúrò níbi ká yípadà àbí yíyípadà. So kò change bó ṣe wà bí mufradu ẹ̀ ṣe wà náà ló wà muslimun múni ẹ̀ a kàn fi wá wà tínú dasán muslimuna muslimuna dasán bí ó ṣe rí náà ní eléyìí. lẹ́yìn náà ثانيا afáàní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn oríṣi jẹ́mọ̀ òun ni jẹ́mọ̀ al-mu'annathi as-salim jẹ́mọ̀ al-mu'annathi as-salim òun náà máa jẹ́ kí n sound feminine plural. So eléyìí ni kò ní sí kò lè nígbà tá a ti mọ sound masculine plural tá a sì mọ̀ dí tí wọ́n fi pè ní sound ní pé mufrod nǹkan ó là kúrò níbi ìyípadà kò sí nǹkan kan tó ṣe a kàn á dín nǹkan mọ́ ní wáwù àti nun. So ìta máa mọ̀ níbí náà ni pé kí ni al-mu'annath as-salim feminine sound feminine plural yìí òun náà nǹkan mufrod tiẹ̀ náà òun náà máa wà bó ṣe wà ní tó bá débi mufrod tó bá débi jẹ́mọ̀ ọ̀tá a kàn fi nǹkan kún lásán ni harafi méjì lásán iná láfikún. afáàní amthila ani jẹ́mọ̀ al-mu'annath as-salim sẹ́rí tí ṣe jẹ́mọ̀ obìnrin lè tó là kúrò níbi yípadà yìí huwa ma dalla ala akthara min ithnatayni lóní tó ń tọ́ka sí méjì tó tọ́ka sí tó ju méjì lọ lábò ó ń tọ́ka sí nǹkan tó ju méjì lọ lábò bi ziyadati alifin wa ta'in ala mufradihin pẹ̀lú ṣíṣe àlékún alif àti ta lórí mufrade alif àti ta lásán náà la add ma mufrade lè. alif àti ta iná ni add ma mufrade. amthilatun àwọn àpèjúwe examples al-mufradu al-jam'u muslimatun 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 mu'minatun mu'minatun muhsinatun muhsinatun. Ari òun náà yí padà. afáàní wa nulahidhu mimma sabaqa ìntàtù àmà ṣàkíyèsí níbi nítorí kọjá yìí ni pé àwọn àpèjúwe yìí anna al-farqa bayna hadha al-jam'i wa bayna al-mufradi
ó ní pé ìyàtọ̀ tó wà láàrin plural yìí àti mufrade ó ní pé annal jama'a wípé dájúdájú jama'a yazidu ala al-mufradi bi alifin wa ta òun kàn ní àlékún alif àti ta ni tí ó fi yàtọ̀ sí mufrad nìyẹn fa kalimatu muslimatun kalima muslima yìí mufradun mufrad ni singular ni fa idha zidna alifan wa ta'an tabawa fi alif àti ta sí fasarat muslimat tó wá di muslimat fa hiya jam'un so jam'u ó ti di jam'u báyẹn jam'u ni wọ́n ní fa najidu anna al-mufrada salima fil jam'i a tún máa rí pé mufradu eléyìí náà salima fil jam'i ó là nígbà tó débi jam'u tán ó là nígbà tó débi jam'u walam tataghayyar biniyatuhu kò yí padà bó ṣe wà náà ló wà fa huruful mufradi kama hiya àwọn harafi àwọn alphabets mufradi yẹn wọ́n wà bí wọ́n ṣe wà ní salimatun minat taghyir wọ́n là kúrò níbi yíyí padà wa innama zada ala binyatil mufradi alifun wa ta'un alif àti ta péré alif àti ta lásán òun ló kàn ṣe kí ni ló lékún mufradu yẹn muslimatun muslimatun afáàní falidhalika yusamma bi jam'il mu'annath salim torí lè náà ṣe ń pè ní jam'u al-mu'annath jam'u abo as-salim tó sound tó là kúrò níbi yíyí padà tí mufrade tó là kúrò níbi kí kíní rẹ̀ kó change so jam'u méjèèjì tí wọ́n ròyìn pẹ̀lú salim salim náà ilé tó jẹ́ sound tí ó change ó wá kún oríṣi ẹlẹ́kẹta tóun sound tóun wà broken thalithan ẹlẹ́kẹta òun ni jam'u at-taksir jam'u at-taksir the broken plural so òun ni plural eléyìí tẹ́ pé a ti gbọ́ yé gbàtà ti gbọ́ salim yìí a ti mọ tí wọ́n gbà lérò pẹ̀lú taksir báyẹn broken báyẹn òun ni pé kí ni mufrad tiẹ̀ òun ò là kúrò níbi yí padà mufrad tiẹ̀ òun máa ń yí padà ìmọ̀ kí ó dínkù tàbí kí a rí àlékún bẹ́ẹ̀. huwa ma dalla ala akthara min ithnayni aw ithnatayni òun ni tó ń tọ́ka sí nǹkan tó ju méjìlá kan lọ àbí méjìlá bò wọ́n túmọ̀ sí pé jam'u taksir ó wà fún akọ ó wà fún abo jam'u al-mudhakkar salim ó wà fún mudhakkar lásán masculine lásán jam'u al-mu'annath salim ó wà fún mu'annath lásán ó wà fún kíni feminine lásán abo lásán ṣùgbọ́n jam'u taksir òun tiẹ̀ òun ni tó ń tọ́ka sí nǹkan tó ju méjì lákọ àbí méjì lábo lọ bitaghyiri surati mufradihi pẹ̀lú pé àwòrán mufrade nǹkan ó máa yàtọ̀ àwòrán mufrade ó máa yàtọ̀ wọ́n fún wa ní amthilatun àwọn àpèjúwe kitabun kutubun masjidun masajidu shajaratun shajarun àánú ti rí àwọn ìyàtọ̀ yẹn sura mufradi yẹn táfà sọ bitaghyiri surati mufradihi àárí taghayyuru níbi sura mufradi rẹ̀ kitabun harafi mẹ́rin lélẹ̀ gbà tó débi jamu odikin kutubun ọ̀yọ̀ kan ti miss alphabet kan ti miss mbẹ̀ masjidun harafi mẹ́rin péré náà ilé gbà tó débi plural odikin masajidu àrí àlékún alif so lẹ́yìn náà shajaratun yàrí pé nígbẹ̀yìn rẹ̀ àríta níbẹ̀ nígbà tó débi plural nǹkan ó di shajarun
ودي كني ودي حرف متى كبيري. أفاني ونلاحظ مما سبق أتوى مشاكيسي ننو كاتوليكا جايو أن هذا الجمع يقول إذا جمعي قد تغير فيه المفرد. مفرد يتشينج. مفرد يتشينج. ولم تسلم بنيته. So actual shape kò là kúrò níbi changing, kò là kúrò níbi yíyípadà. bal takassarat amma kanat alayhi. tàbí kìí ṣe pé kí ni ó fọ́ ó change kúrò níbi tó wà lórí ẹ̀ tẹ́lẹ̀. form ẹ̀ change. walidhalik torí eléyìí yusamma bijam'i bijam'i taksir. torí eléyìí wọ́n ń pè ní kí ni jam'u taksir, broken plural. broken plural. So plural yẹn mufrade yóò ṣe kíni yóò change. ìmọ̀ kó ní àlékún tàbí kó ní àdínkù. ìmọ̀ kí nǹkan kan adẹ̀ kó adìmọ̀ tàbí kí nǹkan kan reduce níbẹ̀. bí ó ṣe rí náà lélẹ̀. al-as'ila àwọn ìdánwò àwọn ìbéèrè. السؤال الأول بير لكك بين نوع الجمع فيما يأتي. ṣàlàyé táìpù jámọ̀ nínú àwọn kan tó ń bọ̀ yìí. ṣàlàyé fún wa kí ni irú jámọ̀ wo náà làwọn jámọ̀ yìí. So under which type, under which category of jámọ̀ náà la lè categorize wọn. C. najihuna aqlamun kutubun mu'minatun. ẹlẹ́ẹ̀kejì اجمع الأسماء الآتية. اجمع الأسماء الآتية وبين نوع الجمع. sọ àwọn nouns tó ń bọ̀ yìí sọ wọ́n di jam'u. sọ wọ́n di jam'u. turn them to jam'u. وبين نوع الجمع and explain, indicate the types of jam'u, the type of jam'u that you change them to. a indicate pé jam'u yìí kìtàbù yìí jam'u rẹ̀ nìkan báyìí, jam'u yìí sì ní jam'u báyìí ni. ما كوجا جمع المذكر السالم تبي جمع المؤنث السالم تبي جمع التكسير. بهناني عاشي شكل عاشي سواء يكون طالب قلم محجبة. محجبة مني أبني تي أنلو حجاب يا بسيستا فوزية تي أنجا المحجبة. حافظ. لينا السؤال الثالث بين لك تحت. استخرج كل جمع وبين نوعه فيما يأتي. يعني مجاد bring out all plurals tó wà nínú nǹkan tó ń bọ̀ yìí. ó wá ṣàlàyé type wọn. irú jam'u wọn iná lélẹ̀. irú jam'u wọn náà ní ilé. كل الرسل دعوا الناس إلى توحيد الله عز وجل. وكان أول المرسلين هو نوح عليه السلام. وآخرهم هو محمد صلى الله عليه وسلم. فمن كان من الموحدين المؤمنين فهو الفائز يوم القيامة. فمن كان من الموحدين المؤمنين فهو الفائز يوم القيامة. وكذلك المسلمات المؤمنات يفوزن بالجنة يوم القيامة. amu gbogbo jam'u tó bá wà níbẹ̀ amu jáde. àwọn aṣáájú pé jam'u yìí o irú jam'u báyìí ni. jam'u taksir ni, jam'u al-mudhakkar as-salim ni, jam'u al-mu'annath as-salim náà. aṣáájú rẹ̀ kullu ar-rusul gbogbo àwọn òjíṣẹ́ all messengers da'aw
الناس وين they call people إلى توحيد الله عز وجل to the oneness of Allah subhanahu wa ta'ala ولا سبي ما شاء الله لك وسبي ما جسف لك وشون وكان أول المرسلين هو نوح عليه السلام so the first prophet the first messenger ونكين نوح عليه السلام وآخرهم إبراهيم last messenger ونكين هو محمد صلى الله عليه وسلم وني محمد صلى الله عليه وسلم فمن كان من الموحدين سنتوبا واجك نوع موحدون نوع تي وإن شاء الله لا صوت المؤمنين المؤمنين believers فهو الفائز يوم القيامة so وني أني توما شكني توما توما gain توما بوري lọ́jọ́ gbẹ̀dẹ̀ alqiyama so òun lẹni tí yóò borí tí ó rí ẹ̀san tí ó jẹ́ winner lọ́jọ́ gbẹ̀dẹ̀ alqiyama bí ẹni tí ó gba ẹ̀bùn wakadhalika almuslimatu almu'minat bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí lóbìnrin tí wọ́n jẹ́ olùgbàgbọ́ òdodo yafuzna bil jannati yawm alqiyama àwọn náà rí aljanna wọ́n win aljanna lọ́jọ́ gbẹ̀dẹ̀ alqiyama. نعم يبقى لك يعني السؤال الرابع يبقى لك يعني اكتب سورة المطففين من حفظك سورة المطففين لا تياباريا write it from your memory so تباتيها عشان أكو بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين تتدي باري تتدي باري ده على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون واستخرج منها ومجرد به كل جمع وجمع تبان به وجمع تبار سورة المطففين كمجرد آية وبين نوعه وشلعي نوعه سنتاشي بلولي سيالاتها أباتيها انتو باتيها يقبل القرآن سورة المطففين يوكو 1 aya alákọ̀ọ́kọ́ nìyẹn èyí pé a máa kọ aya yẹn o kò ní kakọ akọ̀kọ̀ 1 lásán ya wailun lil mutaffifin tó wáyé pé jẹ́mọ̀ kan ti wà ń bẹ̀ yẹn a ṣe kí ni a kọ jẹ́mọ̀ yẹn al mutaffifin a kọ jẹ́mọ̀ nìyẹn mú yẹn wá ojúwe wa bayyin naw'ahu àwa ṣàlàyé táìpẹ̀ al mutaffifin òun ni kí ni jẹ́mọ̀ mudhakkar salim جمع مذكر سالم أكو سواجه رباين أكو سواجه سولينا عبوسي أوري آية لكج الذين إذا اكتالوا على الناس يستوفون تجمع بامبي أكو تيوبا سيمبي أفكاله أنيكو آية تيوبا تيني جمع أبوكاتا لاتي نمباي أنيكو نمباي كالي تباتي كاتاري بيكو سي جمع بي أفكاله after one tó wáyé pé ayẹlẹ karùn-ún ní jẹ́mọ́ tó tó wà akọ 5 yẹni pé aya number 5 iná nìyẹn 5th verse iná nìyẹn àwọn akọ jẹ́mọ́ tó wà ń bẹ̀ àti táìpẹ̀ sọ bí mo ṣe ń fẹ́ kí a ṣe lẹ́yìn náà ilé lẹ́yìn náà fáwọn ní tanbihun muhimmun important notice ìtanijí tí ó ṣe pàtàkì àkíyèsí tó ṣe pàtàkì náà lélẹ̀ fil farqi bayna ya il-muthanna wa ya jam'i al-mudhakkar as-salim lórí ìyàtọ̀ tó wà láàrin yá tó wà níbi muthanna àti yá tó wà níbi jam'u al-mudhakkar as-salim ẹ̀rùkì mo ti ṣàlàyé mo ti sọ̀rọ̀ nípa ìsíwájú náà mo sọ pé àlàyé ń bọ̀ lórí ẹ̀ náà afáàní alimna amma أن المثنى يكون مثنى
huwa ma dalla ala ithnayni aw ithnatayni òní tó ń tọ́ka sí nǹkan méjìlá kọ àbí nǹkan méjìlá bò bí ziyadati alifin wa nunin aw ya'in wa nunin ala mufradihi pẹ̀lú ṣíṣe àlékún alif àti nun tàbí yá àti nun lórí mufrade so muthanna nìyẹn kẹbà ṣe mọ̀ síwájú nahwu gẹ́gẹ́ bí muslimani muslimayni muslim aw muslimatani muslimatayni eléyìí ni muthanna kama alimna gẹ́gẹ́ bá tún ṣe mọ̀ bákan náà anna jam'a al-mudhakkar as-salim pé jam'a al-mudhakkar as-salim sound masculine plural huwa ma dalla ala akthara min ithnayni òní tó bá ń tọ́ka sí ìntójú méjì lọ lákọ bí ziyadati wawin wa nun pẹ̀lú ṣíṣe àlékún wáwù àti nun aw ya'in wa nun tàbí yá àti nun ala mufradihi lórí mufrade nahwu gẹ́gẹ́ bí muslimuna muslimina muslimuna muslimina. so tó bá rí bẹ́ẹ̀ فكيف نفرق بين مسلمين المثنى ومسلمين الجمع ولا في شيء يعطه ولا في شيء مياه لا يعني مسلمين تيجي مثنى أتي مسلمين تيجي جمع والجواب السلوري لي كل أو إيزي السلوري ونفكر أننا ننتبه إلى الحركة السابقة على الياء ونفكر أبو كاتلاتي وألات láti wà atalat ká wo haraka eléyìí tó ṣíwájú yá yẹn haraka sign tó ṣíwájú yá níbi àwọn méjèèjì fanajidu àwọn máa ṣàkíyèsí a máa rí pé anna ya al-muthanna wípé yá àti muthanna yakunu ma qablaha maftuhan in tó wà níwájú tiẹ̀ haraka tó wà ní harfu alphabet tó wà níwájú ya muthanna harfu yẹn maftuhan iná ló máa jẹ́ nǹkan tó máa gba fatha muslimayni níbi muslimayni fahiya ya'un layyina so ya layyina iná ni ya'un layyina iná ni òun ni ẹni pé ya tí ò kí ń ṣe ya madi tí ò kí ń ṣe ya ulmad kì í ṣe kí kì í ṣe ya ulmad wa amma ya jam'a al-mudhakkar as-salim ṣùgbọ́n ya jam'a al-mudhakkar as-salim tiẹ̀ fayakunu ma qablaha maksura in tó wà níwájú tòun tiẹ̀ o yóò ṣe kí ni kẹsàrà ni ó gbà gẹ́gẹ́ bá ṣe ń bí muslimina muslimina àríkẹ́ mímu yẹn before ya yẹn mímu yẹn kẹsàrà ló gbà fahiya ya'un madiyya so ya madi lòun tiẹ̀ ya'u madi bẹ́ẹ̀ sọ wọn kà kéwulé láwọn àsìkò kan tó tá a sọ pé mim kẹsàrà mi bí muslimina mim kẹsàrà mi àbí mim kẹsàrà ya'u madi mi naam mim kẹsàrà ya'u madi mi nun fathana muslimina ṣùgbọ́n ti muslimayni wọ́n sọ pé min fathama ya sukun mai nun kasrani mayni muslimayni so yàtọ̀ tọ́ra ni ya layyina àti ya maddiya iná nìyẹn ya layyina wọn kì í ṣe maddu ya maddiya wọn ni ya'u madi wal ya'ul maddiya ya'u madi ní eléyìí tó jẹ́ ya'ul maddiya yìí tí n tó ṣíwájú rẹ̀ gba kẹsìrà atwalu min al-ya'i al-layyina òun gùn ju ya'u al-layyina lọ muslimina muslimayni àrí pé ó jọra wọn lọ. fakanat al-maddiyatu lil-jam'i so ya'u madiya òun ni ó wà fún jam'u al-mudhakkar as-salim wal-layyinatu lil-muthanna so ya'u al-layyina òun wà fún kí òun wà fún muthanna yá tó wọn kì í ṣe maddun jẹ kama anna an-nuna yàtọ̀ mi tún lélẹ̀ báyìí
kama anna nuna ba'da al-ya'i fi al-muthanna takunu maksuratan. Gẹ́gẹ́ bó tún ṣe jẹ́ pé yá tó wà lẹ́yìn gẹ́gẹ́ bó jẹ́ pé nun tó wà lẹ́yìn yá muthanna nun tó wà lẹ́yìn yá muthanna takunu maksuratan. Kẹsìrà iná ni ó gbà. Kẹsìrà iná ni òun máa ń gbà ń tiẹ̀. Muslimayni. Muslimayni. Ẹ̀rọ pé nun yẹn kọ́ ó gbà kẹsìrà. Ó gbà kẹsìrà. Wa fil jam'i ṣùgbọ́n nun tó wà lẹ́yìn yá àti jam'i takunu maftuhatan. Wọ́n ṣe kí ni? Fatha lòun gbà ń tiẹ̀. مسلمين. وهذه أمثلة توضح الفرق بين الياءين. سيليني àpèjúwe tí yóò ṣe àlàyé ìyàtọ̀ tó wà láàrin yá méjèèjì wà. àpèjúwe lélẹ̀ المثنى الجمع dual àti plural مسلمين مسلمين. so ká ṣàkíyèsí mẹ́yìnì mímu yẹn ó gba fatha mím ó gba fatha níbi muthanna. nun ó gba kíni ó gba kẹsìrà. níbi jam'u mímu ó gba kẹsìrà nun ó gba fatha. mu'minayni mu'minina muhsinayni muhsinina hafidhayni حافظين قائمين قائمين. kí a note àwọn ìyàtọ̀ yìí dáadáa ká note dáadáa. وفقنا الله. tó a fún wa ní amthila àbí as'ila àwọn ìbéèrè dáadáa lórí ilé kárí pé tamrin wa lórí ad-darsu as-sabi'i ti pọ̀. السؤال الأول يبير لك ما الفرق بين ياء المثنى وياء جمع المذكر السالم؟ إن يتطول عن ياء مثنى تياء جمع المذكر السالم. أشار إليه هات المثنى بالياء والنون والجمع بالياء والنون من الكلمات الآتية. ونكومون مثنى إليه تما جاء pẹ̀lú ياء àti nun. bákan náà jam'u eléyìí tó máa jẹ́ pẹ̀lú yá àti nun wa látara àwọn kelimat the following words látara àwọn kelimat tó ń bọ̀ yìí ma'a dabti ma qabila al-ya'ayni wa ma ba'daha. so pẹ̀lú pé a fi sign a fi haraka àmì sí in tó wà níwájú yá méjèèjì àti tó wà lẹ́yìn wọn. harafi tó wà níwájú yá méjèèjì a fi haraka sórí ẹ̀ dáadáa. after yá náà nun tó máa wà after ẹ̀ a fi haraka súnà a fi sáyẹ̀nsì. ilé tó bá yẹ kó fatha ló máa gbà a fi fatha sí. ilé tó bá yẹ kó kẹsìrà ló máa gbà a fi kẹsìrà ẹ̀ sí. àwọn kẹlímàtì náà ni nasirun sa'imun musafirun amilun mansurun ghafilun rashidun sabirun najihun alimun kathirun na'imun katibun mustaghfirun mustaqimun. so àwọn bùkátà láti ṣe láti yá ibù wọn ṣe yá fún wa yìí àwa kọ almuthanna akọ aljamu àwa fa ìlà sí láàrin so that kò ní jápọ̀. akọ jamu ti eléyìí tó bá jẹ́ ti muthanna tó jẹ́ yá àti nun ti muthanna akọ sí abẹ́ almuthanna pẹ̀lú pàfi àmì ẹ̀ sí fatha síwájú yá. harafi tó bá níwájú yá yóò gba fatha. nun tó wà lẹ́yìn yá yóò gba kẹsìrà. eléyìí tó bá jẹ́ jamu harafi alphabet tó wà before yá yóò gba kẹsìrà. nun ẹ̀ tó wà after yá yóò gba fatha. naam. السؤال الثالث بير لك اكتب سورة البلد من حفظك. شيء مثل ليه so bá a ṣe ṣe súrọ́tù mo ṣàlàyé súrọ́tù mutaffifin bẹ́ẹ̀ náà ni a ṣe ṣe léyìn náà. wọ́n ní kọ súrọ́tù balad kọ́ láti
إنه ميموريا سورة البلد. بسم الله الرحمن الرحيم. لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد. تجد بريرة. واستخرج منها المثنى ومجادي نينوره لين بتوقعته ومجادي نينو سورة البلد. المثنى دعاء والجمع أتي لورا. وبين نوع الجمع وشلاي يرو جمع وشي شلاي تايب جمع ومجادي ببه مو شلاي وكاش سورة المطففين بنانكي أشي إلينا سبيو شريناني. والله تعالى أعلى وأعلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. والسلام عليكم ورحمة الله وبركاته.